ṣẹlẹ̀ ó ga o ọmọdé yẹmọ òkú èwo ewu iná kì í pa àwòdì òkú ewu. How I escaped from DSS operating sent to my house in 2021, Sunday Igboho. The prominent Yoruba Nation activist Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, has narrated how he escaped from operatives of the Department of State Services during the controversial raid on his Ibadan residence in July 2021. Igboho said the security operatives failed to arrest him despite surrounding his residence, claiming they mistook a cat for him and even brought in what he described as a fake herbalist to perform rituals in an attempt to apprehend him. Recounting the incident when some Muslim delegations visited his residence in Ibadan on Monday, Igboho said he was inside the house throughout the operation, but the operative could not find him. Igboho òkú ewu iná kì í pa àwòdì òkú ewu. Ṣé rí rògbòdìyàn tó ń jà ní ọdún yẹn ní 2021 tí wọ́n lọ ká wọn mọ́lé, òun náà ló tún ìṣẹ́ yọ. Apá àbẹ́sẹ̀ òun ló yọ lórí ọ̀rọ̀ Fúlàní Emirate Council tí lọ́ọ̀yà Imam Saad tó bọ́ síta tó ní àwọn Fúlàní Emirate Council àwọn ò fẹ́ ṣe kí ni o, àwọn ò fẹ́ rí Ìgbòho àti ìlú Ẹkùn ní the whole of Kwara State. Says by who? Ṣé Fúlàní Emirate Council àwọn náà tẹ Kwara dó ni? Ẹ tẹ̀lé mi kẹ́ wá gbọ́rọ̀. Tọ́sẹ̀ ni pé à ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan wọ́n ní Ìlọrin wọ́n ní wọn ò fara mọ́ ẹ̀ṣọ́ aláàbò ìlú Ẹkùn tí Sunday Igboho fẹ́ gbé wá. Kí la lè sọ lórí rẹ̀? Àkọ́kọ́ ní pé ìjọ lágbára láti gbẹnusọ fún Ìlọrin. Bàbá ọba Ìlọrin àbáwọn tí wọ́n bá yàn àwọn ni wọ́n ní agbára. Àmọ́ gẹ́gẹ́ bí foundation ti tiwa tó ṣe pé àṣà àti àládà Ìlọrin náà làwa fẹ́ máa protect lọ́dọ̀ títí wa, àwa náà faramọ́ a sì padà gbé jáde láìpẹ́ pé faramọ́. And then yes sir. Ojú wo lẹ fi wò àti pé kí ló dé tẹ̀ fi faramọ́? Ojú tí àwa fi wò àkọ́kọ́ ni wípé ẹni tó dá ìlú Ẹkùn lẹ̀, ẹni tí gbogbo ayé mọ̀ pé divisionist ni, ẹni tí tó sà ń sọ̀rọ̀ nípa bí ó sì kọ́ Nàìjíríà, òun ló ń champion Yorùbá nation. Gbogbo ayé ti mọ̀ yẹn, it's no more a secret pé Sunday Igboho òun ló ń champion Yorùbá nation. So bóòlù àwọn nígbà wá ti fẹ́ trust rẹ̀, and Yorùbá nation gbà yẹn gbogbo àwọn activities wọn wọ́n ní pé wọ́n láwọn ń bọ̀ wá ìjákì lọ́rin, àwọn kògùn bọ̀ wá, àwọn fẹ́ wá yọba lọ́rin, so ń pa wá lẹ́rìn. So nígbàgbọ́ ní confidence nínú the so-called Ìlú Ẹkùn àti ẹni tó dálẹ̀. So that is our position as members of Ìlọrin Heritage Preservation Foundation. Mo gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan, a sọ̀rọ̀ fún Ìlọrin, à ń sọ̀rọ̀ fún foundation àti títí wa táwa ń sojú pé position títí wa o, a sì padà gbé jáde, a sì ṣègbésẹ̀ tó bá yẹ ká sí. Ìlú Ẹkùn àtẹnitọ́ dálẹ̀ àfẹ́ wọn nílọrin, àfẹ́ wọn Kwara. Nígbà tó jẹ́ pé ó ti wá sọ́yìn tí tó pé lọ́ọ́ gan-an ti ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ báyìí ńkọ́? Kò dí wa lọ́wọ́ láti ṣègbésẹ̀ títí wa, kò dí wa lọ́wọ́ láti ṣègbésẹ̀ tá a bá fẹ́ ṣe. Because èyí tí àwa fẹ́ ṣe òun ni wípé ká find out ṣé ìjọba ti fún ní license ní Kwara lọ́kàn wa. Wọ́n lè máa lọ ṣe ohun tí wọ́n bá fẹ́ ṣe ní Ọ̀yọ́ tó ti wá àbí South West, but ní Kwara ti ti wá yìí agenda divisionist wọn yẹn ni náà ni objective wọn, ojú tá a fi ń wò nù. So ti yé ìmọ̀ ní gbogbo Ọ̀yọ́ wọ́n profile àwọn Fúlàní, àwọn Haúsá, gbogbo alárí gbogbo ìmọ̀ tí wọ́n hàn wọ́n, ìjọba sì dákẹ́. So tíjọba ọba wa fẹ́ crisis ní Kwara State kí wọ́n tètè lé wọn padà síbi tí wọ́n ti wá, because ní Ìlọrin here we are going to protect ourselves. Ó kọ́ nílẹ̀ kan sí. Orúkọ mi ni Umar Saad Imam tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí US Imam. Tẹ́ gbẹnusọ fún. Tá à ń gbẹnusọ fún Ìlọrin Heritage Preservation Foundation.
ọba ìsinmi ó ti dá oró àti àwọn ọmọ ìtọ́jú àwọn ọmọ akíkanjú máa wà nù lù ìkọ̀tẹ́nì kankan nù lù ilé ìmọ̀ àwọn ọmọ akíkanjú máa wà ń bẹ àrùn ní sí wọn máa wá á tẹnu wọn á fún wọn ní nǹkan tó lè mọ lò tó mọ fi sáàbò fún àwọn fámìlì wọn tó bá lè jọ wọn pé àwọn agáàdì wọn ó ṣe kó wà nìyẹn ẹgbẹ́ mọ́tò nǹkan ọba tẹ̀lé wọn lọ síwájú ọ̀rẹ́ ẹ̀rú lù ní sí àwọn ọmọ tó máa ń bọ̀ ń bẹ̀ ẹ máa rẹ́ni sí wọn nínú ẹ mọ òkú èwo ewì náà kì í pa àwòdì òkú ewu bẹ́ẹ̀ ni ìjọ ìmọ̀ wípé rabaraba ogun tó lọ jà wọ́n ní 2021 tí wọ́n fẹ́ pa wọ́n sílé ẹsẹ̀ àbápá ẹ̀ ó tún ìyọ síta lórí ọ̀rọ̀ Kwara tó ṣẹlẹ̀ tó jà rìnrìn lọ́wọ́ àbọ̀ ọ̀márí traces ni tó bá mọ bọ́ ṣe study nǹkan tó rárá fi balẹ̀ tó jẹ́ kójú inú ẹ̀ kó ṣiṣẹ́ fún ẹ apá àtẹsẹ̀ àwọn tó orchestrate bó ṣe lọ attack Ìgbòho pé kí wọ́n pa the same set of people yẹn àwọn náà ni wọ́n lọ sí ọ̀dọ̀ Aláàfin Ọ̀wọ̀ Adé ní ọdún tí Ìgbòho sọ wípé àwọn kó àwọn èèyàn kan tẹ̀lé wọn lọ kí bàbá pé kán bá wọn bá bàbá Tinubu sọ̀rọ̀ lórí freedom wọn ṣebí gbogbo wa la rántí gbogbo nǹkan tí Aláàfin Ọ̀wọ̀ Adé tó fojú wọn rí gẹ́gẹ́ bí original ọmọkọ Yorùbá tó jẹ́ o tó jẹ́ ọmọ Yọ̀ǹbẹ̀ o ṣebí gbogbo wa la mọ̀ wípé iṣẹ́ ọwọ́ Ganiyu Ige Adams ni ẹ farabalẹ̀ ẹ má sọ wípé kìdí kan èmi sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún yín gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara kò ṣẹ̀yìn Gani OPC ẹ ti gbàgbé pé ó ní OPC faction ní Kwara tó bá dẹ̀ tó wá fẹ́ sọ wípé kò yé ẹ ní ọjọ́ tí ṣe fi Ìgbòho tí wọ́n lọ sí Kwara sí Ìgbómìnà ńbẹ̀ ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn fídíò tí àwọn bọ́ìsì ìlú ẹkùn tí wọ́n ṣe tí ó sọ pé ẹ ti láàní wọlé ẹ láàgùdọ̀ wọlé wọn ò ní jẹ́ ká wọlé a ti wọlé ìyá yín tẹ bá tó ẹ máa bọ̀ nǹkan kan a ti wọlé àtúwọlé kanlẹ̀ àtúnṣegbà àtúnṣàwò tó já sí wípé àwọn náà wọ́n ti gbọ́ Ganiyu Ige Adams ti ń wà wí ẹ̀ wípé Chief Igboho fẹ́ wá sí Kwara nípa àwọn ọmọ Kwara yìí invite wọn nítorí Gani ò fẹ́ kí Igboho lọ bẹ̀ because lójú Gani bí Chief Igboho ṣe ń lọ káàkiri lórí ọ̀rọ̀ insecurity ilẹ̀ Yorùbá yẹn ó rò pé ó fi ń gba star káàkiri ni ó fi ń kí òun mọ́lẹ̀ òun ló yẹ kó máa lọ káàkiri gbogbo àwọn palace yẹn gbogbo ibi tí Igboho lọ gbogbo nǹkan tí Igboho ṣe òun ló yẹ kó máa lọ àbíkẹ́ tí òun ò bá tiẹ̀ ní lọ ó yẹ kí Igboho wá gba àṣẹ lọ́wọ́ òun kó máa carry òun along àbí anything of such àbí kí Igboho má tiẹ̀ ṣe kankan kí Fúlàní lè pa wá dáadáa ó ti bẹ̀rẹ̀ láti ṣé ẹ fẹ́ sọ pé Gani ò mọ̀ sí nígbà tán lọ bọ́ọ̀sì ilé ìlú ní 2021 gbogbo wa la mọ̀ pé ó wà wẹ́ẹ̀ náà yes Mákindé náà dẹ̀ wà wẹ́ẹ̀ Mákindé àti Gani 5 and 6 ni wọ́n ṣó ti gbàgbé pé Mákindé fi Gani Adams ṣe brand ambassador Àmọ̀tẹ́kùn ó rí mọ́tò tó gbé sí díẹ̀ ni kó lè mọ bí géèmù ṣe ń lọ tó bá tún wá ní irọ́ ni tí Ọ̀yọ́túnjí bàbá ọba Ọ̀yọ́túnjí case ẹ má bínú pé mo mention yẹn àwọn boys Gani àwọn náà ṣiṣẹ́ yẹn ìgbà tí Chief Igboho fẹ́ lọ kí bàbá wa Aláàfin Ọ̀wọ̀ Adé gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ọkọ Ọ̀yọ́ tó jẹ́ wípé bàbá ṣẹ̀ṣẹ̀ gorí oyè ókè mo fẹ́ gbé ìgbésẹ̀ pé ẹ̀yin àgbààgbà ẹ̀yin ọba lọ́ba ẹ bá mi bẹ̀ bàbá wa Pbat wípé kí wọ́n foríjì mí o kán fún mi ní freedom ṣebí gbogbo wa la rí nǹkan tí wọ́n fi ojú wọn rí ní ààfin lọ́jọ́ náà ṣé o fẹ́ sọ fún mi pé o mọ̀ yín pé Ganiyu Ige Adams òun ló ti débẹ̀ ṣáájú ẹ̀ òun ló ṣe gbogbo ìlóró gbogbo idán yẹn tó bá tún wá ní irọ́ ni ní ìgbà tí ọ̀rọ̀ oríire kidnapping ṣẹlẹ̀ ìgbà tó di kàráǹgídá ta pèpèpèpè tí Gani tó jẹ́ pé ẹjọ́ ọmọ kan lẹ́tà títí tó fi kó àwọn ọmọ yẹn tó fi lo almost 2 months nínú igbó mo ti kọ lẹ́tà òun ni Gani pariwo throughout tó fi gbà àwọn ọmọ yẹn kò síbi tó ti dìde àbáwọn bọ́ìsẹ̀ báwọn tiẹ̀ fẹ́ takútù kan ẹjọ́ àròyé ìjà èpè òun lè rí tán ṣe lọ́nláì kò rí ìkọ̀kọ̀ ṣe throughout Ìgbòho bọ́ síta gẹ́gẹ́ bí akọni ọkùnrin tó jẹ́ àtojúlówó ọmọkọ Yorùbá wàá rí nínú ìwà àtiṣe wọn Bíbélì ti sọ wípé by their fruit ye shall know them. ó dẹ̀ bọ́ síta nìyẹn ó tàbí ó gbìyànjú gbogbo ìgbìyànjú tí màá yẹn fẹ́ ṣe sí Ìgbòho ìjọba Mákindé ò fàyè gbà àbálọ àbábọ̀ ṣebí Ganiyu Ige Adams náà ló sọ̀rọ̀ tó ní olóje ìgbà tí Chief Igboho wá fi agídí sí pé àwọn fẹ́ wọ Old Ọ̀yọ́ park yẹn gangan nǹkan tó ń dún mọ̀wúrú ń bẹ̀ afẹ́mọ̀ kó bọ́ síta ó ní Mákindé tètè ṣe kí ni abẹ́ ti gbàgbé fídíò yẹn ó ní Mákindé ya tètè gbé kọ́fì jáde ó ló wá ó pé tóun ò bá tètè gbé kọ́fì jáde kan stop wọn láti wọ ọbẹ̀ yẹn pé Igboho àti crew wọn ìlú ẹkùn wọn máa gba glory mọ́ òun lọ́wọ́
ṣùgbọ́n ẹ wá wò ó kẹ́ wo bí Ọlọ́run ṣe ń ṣiṣẹ́. Ìgbòho ló lóun ò fẹ́ kó gba glory mọ́ òun lọ́wọ́ tí òun àti Ganiyu Ige Adam tọ́jọ́ plan ẹ jọ ṣé Mákindé padà rí glory bí orí èèrà báyìí ó padà rí gbà nínú ọ̀rọ̀ oríire títí táwọn ọmọ yẹn fi wà bẹ́ẹ̀ almost 2 months kò sí ọjọ́ tí Mákindé bọ́ síta tó rí any information tangible information nípa àwọn ọmọ yẹn state of their kini láti sọ. Federal ló fún wa ní little information tá à ń gbọ́ online títí tí ìjọ tí Federal máa lọ tó máa lọ kó àwọn ọmọ tó free wọn. Mákindé was in Bauchi campaigning for his own presidency ní 2027 lọ́dọ̀ governor Bala, the same governor tó múra kankan lórí ọ̀rọ̀ àwọn Fúlàní. Ẹ gbọ́dọ̀ pa Fúlàní tó bá pa yín anything Fúlàní governor Bauchi Bala òun ló ń sọ lẹ́nu ọjọ́ mẹ́ta wípé kí federal government kí wọ́n adopt Arabic language sínú curriculum kíní wa ní school. Mo ń ṣe àlàyé kó lè máa gbé yín débẹ̀ ní kẹ́ lè mọ bí Gani ṣe máa operate. Ṣé àmọ́ pé Gani láwọn boys ẹ̀ ní Kwara? Ṣé àmọ́ iye fídíò tí àwọn Gani boys ní Kwara tí wọ́n ti ṣe lẹ́nu ìgbà tí wọ́n kó àwọn ọmọ oríire against Igboho? Okay. Wọ́n ti wá gbé pé àwọn ọmọ Kwara wọ́n ti pé Chief Sunday Adéyẹmọ Igboho kan come to their aid kan wá meet àwọn ọba wọn kan ṣe gbá kan ṣàwò. Èyí ló ti dé tí Gani ò fẹ́. Kí ni Gani kí ló rò pé ó lè ṣe o tó fi máa stop kíní yẹn? Gbogbo ọ̀nà ni Gani gbìyànjú títí ẹ kọ́kọ́ rí pé ìgbà tó kọ́kọ́ fẹ́ lọ wọ́n lọ bá gọ́vnà ní gọ́vnà sọ wípé wọn ò gbúdọ̀ rí ìró ẹkù kí Ìgbòho má wà àbí along the line everybody dá sọ̀rọ̀ yẹn. Gọ́vnà ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ kọ́ máa bọ̀. Ìgbà tí Ìgbòho fi lọ bẹ̀ àti tó fi dúró àti ìgbà tó ti kúrò bẹ̀ wàhálà àti ìdààmú wo ló ṣẹlẹ̀? Kò sógun kò síjà kò sọ́tẹ̀, everything was peaceful. Everything was what? Was peaceful. Ìgbà tí Gani wá rí wípé ọ̀dọ̀ gọ́vnà apá ẹ̀ tó ti bọ́ kò sí nǹkan tó lè ṣe sí mọ́ láti stop ẹ̀, òun lẹ rí wọn tó lọ. Ìwọ tó bá lè gbọ́ fídíò tó bá follow àwọn fídíò Chief Sunday Adéyẹmọ Ìgbòho, lára àwọn fídíò tí àwọn boys ìrẹ́kùn tí wọ́n ṣe ẹ rí àwọn brothers wa tí wọ́n ní ẹ láàní wọlé àti wọlé o adẹ̀ wọlé kanlẹ̀ tó bẹ́ẹ̀ ṣe ti rí gèmì yẹn bó ṣe ń lọ. Ìyí ló bí Gani àti àwọn OPC Kwara nínú gbogbo nǹkan tẹ́rí tí lọ́ọ̀yà Imam Saad tó sọ àti Fulani Emirate Council kì í ṣe pé bí wọ́n kàn déédéé jí wọ́n kàn ní kó wá ṣe iṣẹ́ ọwọ́ Gani ni. Ṣé wá rí àwọn nǹkan tó wá fi gbáǹdì torí kó lè tà létí gbogbo ẹ̀yin ọmọ Ìlọrin àti the rest of Kwara ni wípé Yorùbá Nation activist òun ni Chief Igboho. Wọ́n dẹ̀ jẹ́ kó yé wa wípé ní ìgbà tí à ń ṣe campaign Yorùbá Nation pa fẹ́ dá dúró tí Fúlàní ti fẹ́ pa wá tọ́tọ́ ti hàn wá léèmọ̀ tí ìjọba Buhari amòye ọba tí wọ́n pàdánù nínú ìjọba nílẹ̀ Yorùbá. Even ní Kwara ó ní iye ọba tó ní tẹ́mi ẹ̀ ti lọ sí ibẹ̀. Ní ìgbà tá wá sọ̀rọ̀ àwọn campaigner alá máa gba Ìlọrin padà. Tá a bá gba Ìlọrin padà tán yányán tó become Yorùbá land, of course yes, life sí àní ṣé ká gba Ìlọrin padà ká máa fi ọba ká máa pè ní emir. Ọba lókù tá a máa jẹ́ bẹ́ẹ̀ àbí mo parọ́? Ọba lókù tá a máa jẹ́ bẹ́ẹ̀. Wọ́n ní nítorí àti sọ wípé à ń bọ̀ wá gba Ìlọrin padà fún Yorùbá àti wípé tá a bá gbà padà ọba la máa jẹ́ ọmọ lé emir kúrò. Àwọn nǹkan táwọn ń lò nìyẹn kó lè tà létí gbogbo àwọn tó kù, especially àwọn mùsùlùmí tí wọ́n ìwà ní inú ìgbèkùn ẹ̀sìn tí ọ̀rọ̀ tí ìyé wípé wọ́n ti fi ìgbèkùn ẹ̀sìn wọ́n ti fi mú yín sínú modern slavery. Ṣé rí gbogbo bí gèmí ẹ ṣe ń lọ, ṣé ti rí bó ṣe ń lọ, gbogbo kíní yẹn ò ṣẹ̀yìn Gani ló wà brain behind it. Àwọn elénìní kan báyìí máa ń wà bẹ́ẹ̀, èmi náà ní irú elénìní kan bẹ́ẹ̀, ọkùnrin ni. Gbogbo nǹkan tí mo bá ń ṣe láyé behind the closed door, gbogbo àwọn tó bá máa pè gbogbo wọn ló máa ń lọ, àtọkùnrin àtobìnrin, gbogbo iṣẹ́ tí mo bá ń ṣe ó máa ń gbógun tì behind the closed door. A lọ sọ́dọ̀ ilé àpèlé àròjọ́ mọ́ mi, kò sí live video mi kí n tó débẹ̀ bẹ́ẹ̀ ó máa ń débẹ̀ ṣáájú mi, ó máa ń comment gan with fake ID.
àwọn fídíò tí mo bá ti sọ̀rọ̀ tó rí pé òun lè lò láti fi against mi láti fi create hatred fún mi kí a ó ti gbé ó ti ṣí ẹ̀ káàkiri pé ó rí nǹkan tó sọ ìwọ má gbà ó lọ ṣe báyìí irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wọ́n máa ṣiṣẹ́ kú ni torí wípé ọdẹ tó lóun fẹ́ ṣọ́ Olódùmarè orí ègún nínú wọn máa ń kú sí wàá ṣiṣẹ́ wàá kú the same thing apply to you Gani tó bá lò ní sinmi lórí ọ̀rọ̀ Ìgbòho ó rí wípé aṣọ iyì ẹ ó shrink bóyá ń gbógun tì ní kọ̀kọ̀ àti ní gbangba ó rí bó shrink yóò mọ shrink títí sórí ìgbà tó bá kú téńté báyìí kó o wá parẹ́ pátápátá mi ò ló máa kú o kí orúkọ àti iyì àti everything tó fi ń jẹ́ jìjìnjì tó ó ti kọjá half báyìí tó ti tán bẹ́ẹ̀ ló bá máa fi ìgbà ẹ ló máa rò pé o fẹ́ bọ́ síta o fẹ́ ṣàtúnṣe then it will be too late to cry when the head is off. Ó lọ̀rọ̀ tí máa sọ fún Gani lọ má fídíò yìí tó bá dọ́dọ̀ ẹ bá mi mú fídíò yìí pamọ́ pé èmi dára mo sọ bẹ́ẹ̀ fún ẹ Ọlọ́run ṣé o wá rí gbogbo àwọn tó ń tì ẹ tẹjọ́ ń ṣe nísìn o ò ní rí márùn ní pé márùn tí ẹ gbà mí wàá rí ṣé o wá rí àwọn tó ń gbógun tì tẹjọ́ ń ṣe nísìn wàá rí pọ́dọ̀ ẹ ló ti máa rí gbogbo wọn don't worry àsìkò ń bọ̀ tó o fẹ́ mọ ayé gangan ó rò pé o ti mọ ayé o mọ̀ ìwà ẹ̀dá àbí àsìkò tó fẹ́ mọ ìwà ẹ̀dá ipe ìwọ̀nba lèèyàn máa ń gbé kòtò ọ̀tá má gbé lágbèjì torí o lè rò pé ọ̀tá ni kó jẹ́ ìwọ ló máa padà kó síbẹ̀ ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ tẹ̀lé mi wo bí. ọba wọn nílùú. mo ní dá fún ẹ láì pọ́tẹ́bù lẹ́nu ẹ sódùwò ó kéré wọ́n tí ọmọ dẹ̀ ní àwọn ọmọ fi lọ bá a pa ìwọ rádaràdà ìwọ ọmọ òṣì ọmọ rádaràdà yìí ọmọ mi rí ọmọ àlú mi fún o olúwo ṣe rí fún o ìwọ onírànú ọmọ òṣì ọmọ sọ̀sọ̀ olúwo jọ́sẹ̀ ni ọ wá jẹ́ bí àwọn ọba second class wọ́n á bèèrè first class olúwo kó jẹ́ kí orí ẹ̀ ó pé kó má fi olúwo kàn bí ọba kankan orí ẹ̀ sì burú láì orí rádaràdà aláàbí ara ọ̀pọ̀lọ́. ìwò ó ní first class. ṣe ráyé ṣe ti ráyé ẹ̀yin èèyàn mi yùnà sí bó ṣe ń lọ òkè mi wá láti wá gbèjà Portable no bọ àwọn ọ̀rọ̀ tó sọ ń bẹ̀ yẹn wípé kọ́ má sọ̀rọ̀ kọ́ má rí Gumi Olúwo ọba yín kọ́ má rí fín ṣé Rashidi Gumi Olúwo ẹ gbà mí ìgbà àkọọ́lẹ̀ ti wà ńlẹ̀ kó o tún ajíire ni mọ́mọ́ ẹ wá àti gbogbo ẹ̀yin ọmọ Ìwó tí ẹ ríran ó dẹ̀ pé ẹ ti gbé parí ojú yín ti blọ́ àbí ẹ mọ bóyá ń lọ nílẹ̀ kó o tún ajíire ilẹ̀ Yorùbá ṣé ojú Yorùbá náà lẹ ṣì fi ń wò tèmi this is new face of Yorùbá land. Ìwọ mọ̀mọ́ yìí a máa fi ẹ́ pàrokò ránṣẹ́ lọ fún Rashidi Gumi ọba yín Olúwo wípé ó ti sọ àgbàdo mọ́dì ó ti dohun àmúṣeré fáyẹ́dìyẹ. Ibo ni mọ̀mọ́ yìí and the rest of you tẹ wà ní ìgbà tí Olúwo tó máa kó àwọn ọmọ Saudi. Ẹ bá wa bèrè látijọ́ tó ti kó àwọn ọmọ Saudi wá. Ìjọ́ wo ni ọba Saudi ti fún yín ní scholarship ẹ̀yin mùsùlùmí Ìwó tó sọ wípé kẹ́ lọ kọ́ engineering. Tó ní kẹ́ lọ sí higher institution kẹ́ lọ become a doctor. Àbí kẹ́ẹ̀tọ́ ní kẹ́ lọ study IT ẹ wo technology ẹ wo AI ẹ wo everything ìjọ́ wo ni Saudi ti bọ́ síta tó ti fún yín ní scholarship nǹkan tó máa jẹ́ káyé yín dá lẹ́yìn kan ní kẹ́ lọ kọ́ Arabic èdè wọn kẹ́ máa bá wọn promote èdè wọn àbíyàn ọmọ ní ọ̀dẹ̀ ló pọ̀ jù nínú gbogbo yín tabade ń wí ẹ̀ ní farabalẹ̀ ìgbà tó jẹ́ pé wọ́n ti kó ẹ̀sìn sí yín lọ́pọlọ wọ́n ti sọ yín di modern slave. They are practicing modern slavery with the religion now. Notice pé anybody tó bá ti gbé ẹ̀sìn yẹn báyìí kò gbọ́ nǹkan táyé ń sọ mọ́ òdì ayé ni báyé bá lọ wájú báyìí ó máa fẹ̀yìn ẹ̀yìn ló ń lọ straight bí ayé bá lọ right left ló ń gbà lọ kò sí nǹkan tó normal nínú ayé gbogbo nǹkan kò sí nǹkan láti jọ́ tí mo ti gbọ́ àdìtì Quran ò fẹ́ mùsùlùmí ò fẹ́ kò sí nǹkan rere tó mú ayé forward tí Quran padà fẹ́ mọ́ kí notice ṣé ẹ gbọ́ lẹ́nu lọ́ọ̀yà yẹn náà ni torí àwọn ò fẹ́ mùsùlùmí Quran ò fàyè gbà àwọn tẹ̀lẹ́sìn ẹ̀sìn wọn ò fàyè gbà mi ì tí ì rí kẹ́ mú kí nǹkan rẹ̀ ṣẹlẹ̀ rí kẹ́ sọ wípé Quran fi àyè gbà nǹkan oríire báyìí kí ló dé tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ti dá láyé tó wà positive ó ní Quran máa ń lòdì sí ẹbí ká ní dẹran the same Olúwo tó bọ́ síta tó lọ sí Saudi tó lọ kó àwọn ọmọ Saudi wá àti àwọn ọmọ kan ní nọ́ọ̀tì tí gbogbo wọn dàbí eégún in fact eégún olóòlù jáde lénìí náà eégún olóòlù ti jáde lénìí náà
adẹ̀rí gbogbo bó ṣe bí eégún ṣe rí kódà eégún gan tún wu ni èèyàn lè dúró lẹ́gbẹ̀ẹ́ eégún láti fi ya fọ́tò gbogbo àgbáyé àrí wọn love wọn like báwo lèèyàn ṣe fẹ́ dúró lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ kéékèèké tán há sínú kínní tán rí dán dúdú baríbarí síbẹ̀ ṣé òkè kó pàdé àwọn eléyìí lálẹ́ ibi tójú tílẹ̀ ti ṣú tí ò sí nọ́mbẹ̀ kí ló máa rò epo orí ná ẹni kí Olúwo ká lè mọ̀ ipò ti ya wèrè mẹ́sìn ẹni kó bọ́ síta kó do the needful afẹ́rí kí ìyàwó ẹ̀ dẹ́lẹ́hà ẹni kó lórí ẹ̀ kó sọ lórí ẹ̀ kó há olórí ẹ̀ ẹni kó há olórí ẹ̀ Olúwo kó àwọn ọmọ Saudi àtàwọn ọmọ náà ó bẹ̀rẹ̀ sí ní tàbùkù ikó Otu Ajíire kò sí ọ̀rọ̀ òfò àtàdánù tí ó jáde lẹ́nu Olúwo nítorí àwọn ẹrúkẹ́rú tán kóra wọn jọ síbẹ̀ tó ń pè léèyàn kí ló kàn mí pẹ̀lú Saudi kí ló kàn mí èrè wo lẹ ti jẹ lára Saudi èrè wo lẹ ti jẹ bẹ́ẹ̀ wọ́n wá fún yín ní scholarship kẹ́ lọ máa promote èdè wọn kẹ́ lọ máa kọ́ Arabic it is their language wọ́n fún yín ní scholarship kẹ́ lọ máa ṣe kí ni kẹ́ lọ máa study ẹ̀ kẹ́ máa bá wọn promote ẹ̀ káàkiri àgbáyé because wọ́n fi ṣe competition pẹ̀lú French language and English language everything about that them is about competition you understand wọ́n fún yín scholarship kẹ́ lọ ṣe kí ni kẹ́ lọ bá wọn promote Arabic kí ló dé tí àwọn Saudi ò kí fún yín scholarship kẹlọ commander technology tó gba gbogbo àgbáyé kan sìn torí fóònù ọwọ́ wa mi ìmọ̀ wá ìtẹ́yìn mùsùlùmí fanatic tẹ̀sí máa ń lo fóònù orí yín ò pé o torí tó bá pé ni kò yẹ ká ẹ lo fóònù kò yẹ ká ẹ wo TV kò yẹ ká ẹ ṣí gbogbo nǹkan wọ̀nyí infidel ló ṣe gbogbo ẹ̀ èwo lẹ́yìn mùsùlùmí tá ẹ mọ Ọlọ́run tí kò rá àfàyè gbà yín ẹ bọ́ síta kẹ́ wá fún wa ní nǹkan ẹyọ kan tí gbogbo àgbáyé lè enjoy through you tẹ create báàbù nothing kí lẹ create jihadis ikú onìkan lẹ́mu kán gé orí kán gé apá kán ba ayé èèyàn jẹ́ kán sọmọ di rádaràdá mọ́ bí ẹ lọ́wọ́ kẹ́ bá màlúù sùn ní kíni. Ẹ wo AI Saudi scholarship mélòó ló ti kọ́ fún ọba yín ní Gumi Olúwo láti ìgbà tí Saudi ti wá ẹ̀yin ọmọ Ìwó tẹ́jẹ́ fanatic bíi tiẹ̀ tó ti fi ẹ̀sìn tó ti fi kó yín sínú ìgbèkùn ìgbà táwọn Saudi wá scholarship mélòó lolúwo ti fún yín wípé wọ́n ní kẹ́ lọ kọ́ AI kẹ́ lọ fún IT kẹ́ lọ study IT àbí kẹ́ lọ sí institution kẹ́ lọ become a doctor or become engineer or become this or become that no. Arabic àti kéwú tẹ́ bá ti wá kọ gbogbo yín tó fún ní scholarship yẹn tẹ́ ti lọ tẹ́ ti dé ẹjọ́ alpha ibo lẹ ti fi ṣiṣẹ́ ẹ̀kọ́ useless kalẹ̀ Olúwo ò lè jókòó síbẹ̀ yẹn kó gbé àjèjì wá kó rò pé òun fẹ́ gbélé orí àwa ọmọ Otu Ajíire àti nǹkan ìṣẹ̀ṣe wa àti ilẹ̀ bàbá wa kọ́ṣọ̀ wa and everything ní ìgbà ìbáàmú kó mú sányán kó sùn kó wọ̀ sùn kó káyé mi bò bá máa wáṣọ ilẹ̀ Yorùbá ṣùgbọ́n kó má tàbùkù ìran wa láyé kò nítumọ̀ ó máa jẹ gbani ẹ̀ẹ́dẹ̀ tí rí nǹkan kan Olúwo máa jẹ́ ọba àkọ́kọ́ tí látijọ́ tó ti jọba ilẹ̀ Yorùbá kò tí ì sọba tó máa ṣẹ̀sìn bíi tiẹ̀ títí dìsí kò tí ì sọba tó máa ṣẹ̀sìn tó ẹ̀ farabalẹ̀ má sọ wípé ó ti ń pẹ́ jù ó ń bọ̀ ó ti ń súnmọ́ torí Ọlọ́run kó Otu Ajíire ó ṣe tán tó fẹ́ wẹ́ bẹ́ẹ̀ wò eré ló máa pè é ìwà mọ̀mọ́ òfò àtàdánù tó rí nǹkan kan ṣe tó lanu pàkà kí lolúwo kí ni Gumi Olúwo kí ló promise ẹ tó wọ́n A-list ṣé Olúwo wùwà A-list ọba ni ṣé Olúwo tí ẹ̀ wùwà wípé òun jẹ́ ìkan lára àwọn ọba ilẹ̀ kó Otu Ajíire tó jẹ́ pé ojoojúmọ́ ló máa ń gbógun ti gbogbo everything about Yorùbá tó bá lóò ṣìṣẹ̀ṣe kò sẹ́ni tó fi tipátipá mú ẹ ṣìṣẹ̀ṣe ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ ipò orí àpèrè tó wà ìṣẹ̀ṣe òun ló tu ilẹ̀ Yorùbá tá a dẹ̀ fi ń jọba àti ní èyí tẹ́ ẹ̀ bá tí nǹkan ilẹ̀ Yorùbá ilẹ̀ kó Otu Ajíire tí ò bá bá yín lára mu kò jẹ́ dandan kẹ́ dúró tì wá ẹ pọ̀ sókè rajà kó ẹrù ẹ máa lọ Saudi ibi tí ẹrù yín ti wá bà mí ni wípé gbogbo yín tẹ́ lọ́kọ́ Arabic tẹ́ ẹ̀ ń kọ́ sharia tẹ́ ẹ̀ ń become sharia lawyer tẹ́ ẹ̀ ń ṣe oríṣiríṣi gbogbo àwọn kinní yìí ǹjẹ́ Saudi gan gbà yín ṣọ́ employ yín láti wá fi ṣiṣẹ́ lọ́dọ̀ wọn lẹ́yìn kẹ́ wá bẹ̀ kẹ́ ṣọmọ ọ̀dọ̀ ẹ̀yin tó yẹ pọ̀ ọmọ ọ̀dọ̀ lẹ lọ́ ṣe mẹ́ wọ́n á lò yín nílò òjò kì í ṣọmọ ọ̀dọ̀ nìkan ọmọ ọ̀dọ̀ pẹ̀lú aṣẹ́wó ọmọ ọ̀dọ̀ pẹ̀lú sáfíìsì ni
most of our sisters tó wà ń bẹ̀ bó ṣe ń ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ fáwọn èèyàn ni àwọn ọmọ Saudi bẹ́ẹ̀ náà ni wọ́n sáfìsì ọkọ ọ̀gá wọn wọ́n bá sáfìsì ọkọ ọ̀gá ń bí tó bá tún wá transfer lọ sọ́dọ̀ ọmọ wọn kó lọ bá ọmọ wọn ṣiṣẹ́ tó bá tún débẹ̀ ọkọ ọmọ ọ̀gá tún sáfìsì wọn nǹkan tójú wọn rí wọn lè sọ ṣé èèyàn lẹ máa wá pé ẹ̀yin lẹ wá fẹ́ pọ́n Saudi lé ni Olúwo wá gbé Saudi bẹ̀ ní pọ́rọ́ náà ẹ kó ṣí orí